Omo Yoruba Ronu Ijekuje Eronu Sora Fun Era 06 Intembele Okeri Ojú òpó tìínú +234 814-249-1006. Facebook Adéọ̀sùnmọ́ gbáradì kẹ́lẹ̀ ìkàwọn tí bá bẹ̀ lórí Facebook. Hello. Ẹ̀yin rédíò yín lọlẹ̀. Ẹ̀yin rédíò yín lọlẹ̀ mà. Mo ti yí lọlẹ̀. À ń gbọ́ yín. Ẹjọ́ mi fẹ́ dárúkọ mi ẹjọ́. Yes ma'am. Mo wà ní ìlú kan ẹ̀ tó gbogbo. Mo jẹ́ ẹnìkan tó máa ń ta bí àpàlọ̀. Mo lẹ́nu tó mẹ́ta yìí tí mo lọ sí church. Ẹ̀rí ọkọ̀ kan jẹ́ mo ṣàjíṣọ́ fún mi church pé kí n lọ jẹ́wọ́ kan tó bó ṣe. Wọ́n kú ṣọ́ọ̀bù mi tóbi ní ìlú yẹn gan. I understand. Mo láti pẹ́ bí 2 weeks. Mo ti ṣọ́ọ̀bù rẹ̀ wá sí ṣọ́ọ̀bù. Mo jẹ́ nǹkan tó máa ń ta pẹpẹ soup àti ọtí. But mo máa ń parí iṣẹ́ fún ẹja tí máa ń tà. Màámi bí n bá gbọ́ yín ẹ ní ṣọ́ọ̀bù kan tẹ́ ẹ ti máa ń ta pẹpẹ súùpù àti ọtí ó sì tóbi dáadáa nílùú ìlú kì í ṣe Ìbàdàn ìlú tẹ́ wá ń sọ yìí ẹ ní pé láti bí ọ̀sẹ̀ mi fẹ́ dárúkọ ẹ ṣáà ti ṣọ́ọ̀bù yìí láti bí ìgbà kan ẹ ṣí ẹ wá lọ gbàdúrà ní church ṣé ẹ níṣòro lẹ fi lọ fi jíṣẹ́ fún yín ni àbí kí ló dé tán fi jíṣẹ́ fún yín pé kẹ́ lọ jẹ́wọ́ ohun tẹ́ ẹ ṣe. níṣòro kò tẹ̀lé ọ̀rọ̀ nìkan lọ church níjọ́ yẹn. ẹ tẹ̀lé ọ̀rọ̀ yín lọ sí church níjọ́ yẹn nọ́mbà ní kẹ́ lọ jẹ́wọ́ ohun tẹ́ ẹ ṣe ẹlẹ́mìí já ó sọ bẹ́ẹ̀ ẹ wá sọ wípé pẹpẹ súùpù tẹ́ ẹ máa ń tà fáwọn èèyàn ẹ parí iṣẹ́ sínú ẹja yìí. ẹja rẹ mo parí iṣẹ́ síbẹ̀ ni. ẹ mọ kò fẹ́ ẹni tó máa ń jẹ pẹpẹ súùpù wọn kò ní kúrò lọ́dọ̀ mi àìmọye àwọn tí mo tẹ̀ tó fẹ́jà rẹ tí mo ti fi kọ́lé kò kí ṣe iṣẹ́ ọwọ́ mi fi kọ́lé iṣẹ́ àwọn tí mo ti fẹ́jà rẹ fún wọn ní lọ wọ́n á fẹ́ mi ọbẹ̀ gbé ilé ẹlòmíì gan ti túká ẹ̀wọ̀n dẹ́sán fún ọ mo bí ló ṣe túká ẹ̀wọ̀n dẹ́sán. Màámi tẹ́ ẹ bá àwọn tán bá ti jẹ pẹpẹ súùpù yìí lọ́dọ̀ yín wọn ò ní lọ. ọkọ kò sí ìrírí babaláwo tó lè ṣe fún wọn ò ní lọ. wọn ò ní lọ wọn wà máa fẹ́ yín wọn mọ kówó wá kó gbogbo ẹ̀ wá fún yín. kí ilé wọn wà lẹ́gbẹ̀ẹ́ wọn ò ní lọ gbogbo owó tó bá pa láyé wọn tí wọn bá dọdọ mi ò ní sọ. gbogbo wọn tó bá pa ọ̀dọ̀ yín náà mọ kó gbogbo ẹ̀ bọ̀. bẹ́ẹ̀ni. wọ́n tún máa fẹ́ yín náà àbí. bẹ́ẹ̀ni but inú mi ìbẹ̀rẹ̀ ọkọ̀ jẹ́ níbi tí mo lọ. ní ìsinmi gbogbo ilé lára àwọn ara owó pẹpẹ súùpù tẹ́ ẹ rí látọ̀dọ̀ àwọn èèyàn wọ̀nyí òun lẹ fi kọ́lé tẹ́ ẹ fi ra ọkọ̀. bẹ́ẹ̀ni ẹlòmíì gan ilé mi ló máa ń ṣètò ilé ìwé tó bá kú ó lè jẹ́ pé ìlú kan náà ti gbé wá síbi ìlú ọ̀dọ̀ mi tó wá ṣiṣẹ́ ọ̀dọ̀ mi náà máa ṣètò. ẹlòmíì àmọ́ ọbẹ̀ tó jẹ́ pé bóyá ó wá ṣiṣẹ́ nílùú tẹ́ ẹ wà níṣẹ́ tó yẹ kó lọ gbòtẹ́ẹ̀lì ọ̀dọ̀ yín ló mọ̀ sùn sí. bẹ́ẹ̀ni. tẹ́ mọ̀ gba gbogbo ohun tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ilé wọn á mọ̀ dàrú ṣùgbọ́n ẹ̀ ní mọ bí ilé wọn ṣe dàrú. ọkọ ilé wọn máa ń dàrú bọ̀ tó ní ibi tí mi lọ lè mímọ ìṣẹ́ ìmúra sí ọ̀rọ̀ lọ́jọ́ pẹ́sẹ̀ ní kọ́lá ìdáríjì ìwé tí ń sùn. ẹ̀ṣẹ̀ ni màámi iṣẹ́ tẹ́ ẹ ṣe ẹ̀yin náà ti ṣe kí ni. mo fèsì àwọn wàhálà kan. ẹ̀ ń fèsì àwọn ibi tí mò ń lọ nù ẹ̀ ń fèsì àwọn wàhálà kan àwọn wàhálà wo lẹ̀ ń fèsì lásìkò yìí tẹ́ fi rí i pé ohun tẹ́ ẹ ti ṣe ló fà á. ó kọjá agbára mi kọ́lá ìdáríjì mi. kọ́lá ìdáríjì yín àwọn wàhálà tẹ́ ẹ ń fèsì ní ìsìn ìṣòro tẹ́ ẹ ń fèsì ní ìsìn kò ṣeé sọ àbí màámi. kò ṣeé sọ. gbàgbọ́ ẹni tó bá ní ṣiṣẹ́ yẹn gan ó ti kú. ẹni tó bá ń ṣiṣẹ́ yẹn ó ti kú màámi ẹ jẹ́ ń béèrè bó lẹ ṣe máa ń ṣe ná ṣé àwọn ọmọ tán bá yín tajà ṣé wọn mọ̀ pé ẹ̀ ń parí iṣẹ́ sára ẹja yìí ni. ọkọ wọn mọ àwọn gan wọn bá mi fún gbẹrẹ sọjà rẹ. àwọn ọmọ yìí mọ̀. owó sálárì tí wọ́n ń fún wọn máa ń pọ̀ wọn ọ̀dọ̀ lè fẹ́ inú kan náà. àwọn gan ò lè fẹnu kan náà ẹja tẹ bá tà fún kọ́sítọ́mà ṣé ẹ máa ń sin gbẹ́rẹ́ sí lára àbí. bẹ́ẹ̀ni. mélòó. ṣé gbogbo ẹja tán bá wá rà wálẹ̀ ẹ̀sìn gbẹ́rẹ́ sí àbáwọn kan abẹ tí wọ́n escape
tó jẹ́ pé bóyá tẹ́ bá ra ẹja bíi 100 bíi 20 lẹ́sìn gbẹ́rẹ́ sí àwọn tó bá jẹ́lẹ̀ tí ò sí gbẹ́rẹ́ sí àwọn escape ń tiwọn. ó lójú àwọn kan tó pé àrùn ṣèṣe àti mọ̀ fáwọn ènìyàn ò lówó lọ́wọ́ wọ́pọ̀ wá lọ́jọ́. ó ti yé mi ó lójú special ẹja tẹ́ máa ń fáwọn tán bá lówó lọ́wọ́ àwọn tí wọ́n bá lówó lọ́wọ́ ó ní ẹja tẹ́ máa ń tà fún wọn ẹ̀ ní waste gbẹ́rẹ́ yín. kì í ṣe gbogbo ẹni tó bá wá ra ẹja lọ́dọ̀ yín àwọn tẹ́ ẹ bá ti mọ̀ àwọn yìí ni tẹ́ mọ̀ pé wọ́n wà òkè tán lówó lọ́wọ́ àwọn yìí ni. bàbá ní àwò màmí àwọn tán ti ta sípasẹ̀ yín tí ẹ ti kówó wà àtọ̀tún àtòsí ẹlẹ́yìn fi ń kóye wọ̀lú wọ́n ti tó bíi mélòó. ó ti bẹ̀rẹ̀ ṣe ó ti lé 15 years ní ilé sọ. ó ti lé ní 15 years tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ ẹ lè kà wọ́n. ṣé àti 15 years náà ni ẹ ti ń tẹ̀ ń dì í. ọlọ́run ṣèlérí fún mi mo dúpẹ́ mo wà òkè. ǹjẹ́ ẹ ti lọ́mọ ǹjẹ́ ẹ ti lọ́kọ. ọkọ bò mo lọ́mọ. ẹ lọ́kọ ṣùgbọ́n ẹ bímọ. ṣùgbọ́n ní ìsìn báyìí ìdáríjì ẹ̀ṣẹ̀ lẹ̀ ń fẹ́ tẹ́ bá tiẹ̀ ní ẹ mọ́ lọ lé wọn lẹ́yọ kọ̀ọ̀kan báyìí ẹ mọ bẹ́ẹ̀ ibi tẹ́ ẹ fẹ́ yà sí. ẹ pẹ̀lẹ́ màmí ẹ rọra nǹkan tẹ́ ẹ sọ ẹni pé bóyá kó bá yẹ pé ẹ̀ṣẹ̀ nìkan ló ń dáríjì yín ẹ̀ṣẹ̀ ni ṣùgbọ́n bàbá tó bá yín ṣe báyìí bàbá tó bá yín ṣe ẹni bàbá náà ti kú. bàbá ti kú. mo kú bàbá mi ti kú àwọn ọmọ ẹ̀ mọ́ pa iṣẹ́ yẹn mọ́. àwọn àbáyọ̀ mọ́ ń pa iṣẹ́ mọ́. bẹ́ẹ̀ ìbànújẹ́ ilẹ̀ ní tẹ́ fi ti ṣọ́ọ̀bù pa. bẹ́ẹ̀ ni ti ṣọ́ọ̀bù pa fún 2 weeks. ṣé ẹ ti ṣí padà. mi ò ṣe ibi tí mo lọ ní wọ́n ṣe ní. ṣùgbọ́n ẹ ti ṣọ́ọ̀bù pa báyìí. bẹ́ẹ̀ ìyá bàbá ń sọ pé lóòótọ́ ẹlẹ́ẹ̀kọ́lé yóò tó ilé mélòó nídìí iṣẹ́ yẹn. ó ti tó ilé mẹ́ta sí mẹ́rin. ilé mẹ́ta sí mẹ́rin tẹ̀ ti kọ́. ṣé àwọn ọmọ yín ṣe dáadáa. ọmọ gan tó mélòó. ọlọ́run gbogbo àwọn ọmọ mi wà ní ọmọ méjì mo bí wọ́n wà lamẹ́ríkà. àwọn ọmọ yín wà ní òkè ó dáa màmá ẹ jẹ́ káwọn ọmọ nàìjíríà ẹ jẹ́ kí